ìlérí ìdàgbàsókè ìlú Èkó tí a ṣe rọ̀ mọ́ òpó ìdàgbàsókè 5 tí a ṣàkọlé rẹ̀ ní Theme. Ọ̀kan gbòógì nínú àwọn òpó ìdàgbàsókè 5 wa náà ni H tí ó dúró fún Health and Environment, èyí tí ó túmọ̀ sí ètò ìlera àti ètò àyíká. Yorùbá bọ̀ wọ́n ní ìlera lọ́rọ̀. Ètò ìlera wa ò kálékáko. Gbogbo ará ìlú pátá ni yóò jẹ àǹfààní ètò ìlera mádàndófò wa, èyí tí ó rọrùn fún gbogbo kó wá tówó rẹ̀ ò sì gani lára. Gbogbo àwọn ohun èlò àti irinṣẹ́ fún ìtọ́jú àti ìwòsàn tó péye láwọn ilé ìwòsàn wa pátá la ó ṣe àfikún rẹ̀ ní gbogbo àwọn ilé ìwòsàn wa, yálà maternity, general tàbí ilé ìwòsàn specialist. Èròǹgbà wa ni láti rí i dájú wípé gbogbo àyíká ìlú Èkó wà ní ìmọ́tótó nípa ṣíṣe àgbékalẹ̀ ètò gbígbá àti dídà ìdọ̀tí nù ní ìlànà tó tọ́ jùlọ ní ibi gbogbo nílùú Èkó. Ètò dàdọ̀tí nù kó o gbowó jẹ́ ọ̀kan lára ètò wa fún ìlú Èkó. Lásìkò tiwa, ẹni tó bá da ìdọ̀tí nù ní ìlànà tó tọ́ tí ó sì ṣa ìdọ̀tí tí ó wúlò bí ike kúrò fún àtúnlò tí olóyìnbó ń pè ní recycling yóò gba ẹ̀bùn owó. Èyí wà láti ṣe ìwúrí àti láti rí i dájú wípé gbogbo wa ń da ìdọ̀tí nù lọ́nà tó tọ́ nílùú Èkó. Ìlú Èkó ìgbàlódé tí gbogbo wa ní. Ọrọ̀ ajé Èkó tó ń lọ déédéé ló lè ṣe é. Tẹkinọ́lọ́jì ni ó ṣagbátẹrù ẹ̀.